òtítọ́ ni ọ̀rọ̀ náà ó sì yẹ fún ìtẹ́wọ́gbà. Ajínrere Ezekiel Dáre Ọláolúwa ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí Baba Lakordion ti ìjọ CAC City of Praise opposite Ogunṣuà Grammar School Mọ̀dákẹ́kẹ́, ẹni tí Ọlọ́run pè fún iṣẹ́ ìránṣẹ́ ìjèrè ọkàn, ìwàásù ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó ń tọ́ka sí ìyà ìnípẹ̀kun, fún ìsọjí ìta gbangba tàbí nínú ilé ìjọsìn wa, fún àdúrà ìṣòro tó lè pa ìjọba òkùnkùn lẹ́nu mọ́, láti lórúkọ Jésù fún ìwòsàn àti ìtúsílẹ̀, láti bọ́ lọ́wọ́ ìgbèkùn Sátánì pẹ̀lú ìtumọ̀ àlá nípasẹ̀ ẹ̀mí mímọ́. Evangelist Ezekiel Dáre Ọláolúwa, Olúwa tún fún un ní ẹ̀bùn orin tó ń sọ nípa ìjọba ọ̀run, ìwòsàn fún àwọn ọkàn tó gbọgbẹ́ àti ìtúsílẹ̀ àwọn òǹdè. Ajínrere Ezekiel Dáre Ọláolúwa, Baba Lakordion. Ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032228693 tàbí 08071699466. Òtítọ́ ni ọ̀rọ̀ náà ó sì jẹ́ fún ìtẹ́wọ́gbà. Ògo ni fún Olúwa ní òkè ọ̀run. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú àtòrí ọ̀fẹ́ rẹ̀ lẹ́ẹ̀kan sí tó tún fún wa ní orí ọ̀fẹ́ kí ẹ gbọ́ mi tí èmi náà lè bá yín sọ̀rọ̀. Ọlọ́run gba ọpẹ́ wa, ògo ni fún orúkọ rẹ̀. A tún lọ nínú ìṣíníyè ọ̀rọ̀ rẹ̀ lórúkọ Jésù. A dára fún yín, ẹ̀mọ́ yóò ṣí wa níyè, a ó sì dé ìjọba Ọlọ́run lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Mo kí ẹ̀yin ọmọ Ọlọ́run lẹ́ẹ̀kan sí. Mo wà ní apá kẹta ọ̀rọ̀ mi tí mo pè ní ìtumọ̀ àlá. Tẹ́ bá kíyèsí, ìṣíníyè ni a pè kókó ọ̀rọ̀ yìí gan, ṣùgbọ́n ní abẹ́ ìṣíníyè láti mú àwọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ jáde wá. Mo ń gbàdúrà fún wa ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, yóò dára fún wa. Ní apá kìíní mo ti bá wa sọ̀rọ̀ lórí agbára Ọlọ́run. Ní apá kejì mo bá wa sọ̀rọ̀ lórí ọ̀lẹ, ẹ̀mí ọ̀lẹ, ìyà tó fi ń jẹ àwọn tó bá nírú ẹ̀mí yìí. Èyí tí ẹ bá wo apá kejì ẹ rí ńbẹ̀. Ṣùgbọ́n ní apá kẹta yìí mo fẹ́ bá wa sọ̀rọ̀, mo fẹ́ ṣí wa níyè ẹ̀rí lórí àwọn àmì ojú àlá. Ẹ̀rí àwọn àmì yìí ó yẹ kó ṣí èmi àtẹ̀yin níyè. Ẹ̀rí ẹ gbọ́ mi sà, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń wò mí tẹ́ sì ń gbọ́ mi. Àlá jẹ́ orísun kan tí Ọlọ́run fi fún àwọn ènìyàn láti fi mọ ọjọ́ ọ̀la, láti fi kíyèsí àwọn ìgbésẹ̀ kan tó fẹ́ wáyé ní ọjọ́ ọ̀la, láti fi tú àṣírí ọjọ́ ọ̀la yálà búburú tàbí rere. Ṣùgbọ́n ní àkókò yìí mi ò ní bá wa sọ̀rọ̀ púpọ̀ lórí àlá búburú, ṣùgbọ́n àwọn àlá tó dàbí ìlérí Ọlọ́run fún ọ ní ọdún yìí, ó lè rí, ó sì lè má ti rí, ó sì ti lè rí, láti mọ bí ó ṣe kíyèsí, láti mọ bó ṣe gbàdúrà àti láti mọ ìtumọ̀ rẹ̀. A dára fún yín. Nínú ìwé Genesis orí ìkejìdínlógún 28 tẹ́ bá kíyèsí ẹsẹ̀ ìkejìlá, mi ò ní kà púpọ̀, ṣùgbọ́n ẹsẹ̀ ìkejìlá yìí sọ pé ó sì láàlá sì kíyèsí, a gbé àkàsọ̀ kan dúró lórí rẹ̀, orí rẹ̀ sì dé òkè ọ̀run. Sì kíyèsí àwọn áńgẹ́lì Ọlọ́run gòkè wọ́n sì ń sọ̀kalẹ̀. Sì kíyèsí Olúwa dúró ní òkè rẹ̀, ó sì wí pé èmi ni Olúwa Ọlọ́run Abraham bàbá rẹ̀ àti Ọlọ́run Ísáàkì. Ilẹ̀ tí ìwọ dùbúlẹ̀ lé nì, ìwọ ni èmi yóò fi fún àti fún irú ọmọ rẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́ bá kà sísàlẹ̀, Ọlọ́run bá ọkùnrin kan tí a pè ní Jákọ́bù dá májẹ̀mú níbí nítorí ìran rẹ̀ ọjọ́ ọ̀la. Ẹ̀yìn tí ó ṣẹlẹ̀ sí Jákọ́bù gbéra kó nínú ilé bàbá ẹ̀, ó ń lọ sí ìrìn àjò láti lọ ṣiṣẹ́, bí wọn náà ti gbéra lọ́dún yìí láti lọ wojú Ọlọ́run fún ìbápàdé iṣẹ́ tí wàá ṣe, láti kọjá lọ síbi tí ó ti ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni Jákọ́bù náà gbéra, ṣùgbọ́n lójú ọ̀nà rẹ̀ ilẹ̀ ṣú, ó sì sùn. Lójú oorun rẹ̀ ni Olúwa ti fara hàn. Olúwa ó fara hàn lójú àlá. A gbé àkàsọ̀ kan sọ̀kalẹ̀, àwọn áńgẹ́lì ń gòkè wọ́n sì ń sọ̀kalẹ̀. Olúwa bá sọ̀rọ̀ láti ọ̀run wá wípé ibi tí ń lọ yẹ o, yóò já sí ìbùkún fún, yóò já sí ọlá fún, yóò já sí ayọ̀ fún, yóò já sí ìgbéga fún. Ẹ̀rí Jákọ́bù sì wólẹ̀, ó gbàdúrà sí Ọlọ́run pé Olúwa jẹ́ kí ìran ikó ṣẹ, kí ìlérí ikó sì wá sí ìmúṣẹ. Ó sì bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ̀yin ọmọ Ọlọ́run o, ǹjẹ́ ẹ mọ̀ wípé ohun tí Olúwa bá Jákọ́bù sọ nígbà tí Jákọ́bù gbéra tó dé ilé Nábánì níbi tí ó ti fẹ́ lọ ṣe iṣẹ́. Ẹ̀rí nígbà tí a dé Genesis 30, Genesis orí 30 ẹsẹ̀ 42 tẹ́ bá kíyèsí,
ẹ̀rí ẹsẹ̀ kan wà ẹsẹ̀ 43 wípé ọkùnrin náà sì pọ̀ gidigidi ó sì ní ẹran ọ̀sìn púpọ̀ àti ìránṣẹ́bìnrin àti ìránṣẹ́kùnrin àti ìbákasẹ àti kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀rí kò sí nǹkan kan tó ní tẹ́lẹ̀ nígbà tó ń lọ o ṣùgbọ́n nígbà tó dọ̀hún tí ó ṣiṣẹ́ ẹ̀rí àlá tó lá nígbà yẹn ni pé yóò tóbi yóò gbilẹ̀ wọ́n máa mọ̀ ọ́n ó sì wá sí ìmúṣẹ nítorí náà ẹ kíyèsí bí àlá díẹ̀ yìí àti pé ìwọ náà lè ríru eléyìí tó jọmọ́ bẹ́ẹ̀. Number 1 tí ó bá lálàá tó bára rẹ ní orí ẹṣin ó túmọ̀ sí ìbújáde ògo àti pé ó máa jẹ́ èèyàn kan tí wọ́n máa tẹríba fún bí ọba. Ìkejì tó bá lálàá tó rí erin lójú àlá ìyẹn túmọ̀ sí pé ó máa tóbi ó bá lè gbàdúrà àṣírí ọjọ́ ọ̀la rẹ nìyẹn bó bá sì lè múra sí. Jẹjọ́ mọ̀ pé tó bá lálàá tó rí òṣùmàrè lójú àlá ó túmọ̀ sí pé ìrìn àjò rẹ máa jìnnà wọ́n máa mọ̀ ọ́ gan ẹ̀rí. Ipa kẹrin tó rèé o tó bá tún wá lálàá tó rí wípé orí aeroplane ó túmọ̀ ìyẹn sọ fún ẹ pé ìrìn àjò rẹ jìnnà kó múra sí àdúrà. Ẹ wá gbọ́ gbogbo ẹni tẹ́ fẹ́ dọ́wọ́ léṣẹ́ kan lọ́dún tàbí míì àwọn àmì tí Olúwa máa ń fún ènìyàn bí iṣẹ́ ènìyàn bá máa mú ìbùkún wá ní eléyìí. Tó bá lálàá rí ẹdìyẹ tó kó ọmọ lẹ́yìn ó ń ṣe àpẹẹrẹ pé iṣẹ́ rẹ ọdún yẹn máa ní èrè. Tó bá rí àlá tó bá lálàá tó rí ẹyin adìyẹ tó pọ̀ níbi tí wọ́n yé sí ó túmọ̀ sí pé iṣẹ́ rẹ ọdún yìí máa ní èrè. Tó bá lálàá rí igi ọsàn tó so wẹ́wẹ́ tó ṣẹ̀ṣẹ̀ so wẹ́wẹ́ ìyẹn túmọ̀ sí pé ìbùkún máa pọ̀ fún ọ lọ́dún yìí. Tó bá lálàá rí oko kòkó tàbí oko obì tí èso wà níbẹ̀ tó sì tutù ìyẹn túmọ̀ sí pé ìbùkún máa pọ̀ fún ọ lọ́dún yìí. Tó bá lálàá rí oko ibi tí wọ́n gbin ọ̀gẹ̀dẹ̀ sí ẹ̀rí tí ọ̀gẹ̀dẹ̀ yẹn sì so ìyẹn túmọ̀ sí pé ìbùkún máa pọ̀ fún ọ. Tó bá lálàá rí oko ìgbàdo tó dára tó dẹ̀ ń dàgbà tàbí tó ti so sórí ìyẹn túmọ̀ sí pé ìbùkún máa pọ̀ fún ọ lọ́dún yìí. Bó bá lálàá rí kòkòrò kan tí wọ́n ń pè ní esunsun tó pọ̀ ìyẹn túmọ̀ sí pé ìbùkún máa pọ̀ fún ọ lọ́dún yìí. Tó bá lálàá rí olú ẹ̀rí mi ìmọ̀ tán pè lédè òyìnbó olú tá máa ń fi sebẹ̀ tá màmá máa ń fi sebẹ̀ látijọ́ tó pọ̀ rẹpẹtẹ lórí ilẹ̀ ìyẹn túmọ̀ sí pé ìbùkún máa pọ̀ fún ọ lọ́dún yìí. Tó bá lálàá rí iṣu tó ń wú iṣu ìyẹn túmọ̀ sí pé tàbí kókò tó wú kókò ìyẹn túmọ̀ sí pé ìbùkún máa pọ̀ fún ọ lọ́dún yìí. Tó bá lálàá rí ẹja ẹ̀rí ẹja aborí tó yóò tí ì kú ẹ̀rí tó lálàá rí nínú omi ìyẹn túmọ̀ sí pé ìbùkún máa pọ̀ fún ọ ní ọdún yìí. Tó bá wá lálàá rí orísun omi tó ń sun jáde tó mọ́ tó sì rí lẹ́ẹ̀lẹ́ rẹ̀ tí àwọn ẹja ń ṣeré níbẹ̀ ó túmọ̀ sí pé Ọlọ́run máa fi ọlọ́kàn balẹ̀ nínú ọdún yìí. Tó bá wá rí ẹja ńlá tó tóbi nínú omi yẹ tó dúró tí ò sá lọ ó túmọ̀ sí pé Ọlọ́run máa gbé olùrànlọ́wọ́ kan dìde fún ọ tí yóò ràn ọ́ lọ́wọ́ tí ó sì ṣàánú rẹ ìyẹn nínú ọdún yìí. Tó bá lálàá rí eléyìí tó change díẹ̀ ṣùgbọ́n máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Tó bá lálàá rí umbrella ìyẹn túmọ̀ sí pé ààbò Ọlọ́run wà lórí rẹ lọ́dún yìí. Tó bá sì lálàá rí umbrella tí mo sọ fún yẹn ààbò Ọlọ́run ó wà lórí rẹ ní ọdún yìí. Tó bá lálàá pé ń gbàdúrà lójú oorun ẹ̀rí ó túmọ̀ sí pé ìwàláàyè Ọlọ́run wà lára rẹ. Tó bá sì lálàá pé ìránṣẹ́ Ọlọ́run gbàdúrà fún ọ ìyẹn túmọ̀ sí wípé Ọlọ́run ò jìnnà sí ọ tàbí tó bá ń kọrin ìyìn lójú àlá ó túmọ̀ sí pé Ọlọ́run wà pẹ̀lú rẹ. Àwọn àbàmì àlá tí kò yẹ kó lá tó nídìí àdúrà ẹ ó bá pàdé ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ní agbára Ọlọ́run. Kíyèsí gbogbo àwọn díẹ̀ tí mo sọ fún wa yìí ọ̀rọ̀ wà ń bẹ̀ kó o sì múra má sọ àlá yìí fún ènìyàn tó bá ti lá má sọ fún ènìyàn gbàdúrà lé lórí nítorí pé bó ti láyẹ àwọn ẹ̀mí òkùnkùn kan ti rí lọ́nú àwẹ̀ àtàdúrà kó lọ gbàdúrà lórí pé Ọlọ́run jẹ́ kí ìran yìí kó ṣẹ nígbà tó bá rí omi tó pọ̀ tómi yẹn wá dákẹ́ tí ò rú sókè tí ò rú sàlẹ̀ tí ò sì sàn ó túmọ̀ sí pé ogun rẹ yóò dúró lọ́dún yìí ìyọ́nú Ọlọ́run dẹ̀ máa hàn nínú ayé rẹ. Paríparí ẹ̀ òṣùpá ojú ọ̀run tó bá ṣẹ̀ṣẹ̀ lé jáde lójú ọ̀run ó túmọ̀ sí pé ògo rẹ máa bú jáde lọ́dún yìí kì í ṣe pẹ́lẹ́ tó ti tóbi o tó bá yẹ pẹ́lẹ́ tó ti tóbi ni ìyẹn ń sọ fún ọ pé wàhálà rẹ máa pọ̀ lọ́dún yìí ṣùgbọ́n tó bá ti ilé tó ṣẹ̀ṣẹ̀ lé lójú ọ̀run ó ń ṣàpẹẹrẹ pé ìbújáde ògo máa wà fún ọ ògo rẹ máa bú jáde lọ́dún yìí. lọ́nú àdúrà gbọ́ ẹni tẹ́ bá ti rí kan nínú eléyìí tàbí orí kò yé ọ lọ sínú àdúrà kó gbàdúrà kó gbà àwẹ̀lé lórí pé Ọlọ́run jẹ́ kí ìran mi kó ṣẹ lọ́dún yìí ó ṣe pàtàkì fún ọ o. Tó bá wá rí tó bá jẹ́ pé o lálàá
tí kò yé ọ yálà búburú tàbí rere lórúkọ Jésù mò ń gbàdúrà fún yín àlá burúkú ò ní ṣẹ lórí rẹ o pé àwọn nọ́mbà wọ̀nyí a ó túmọ̀ rẹ̀ fún ọ ẹ̀rí a ó sì sọ ìtumọ̀ rẹ̀ a ó sì sọ ọ̀nà àbáyọ gbẹ̀yìn tẹ́ ẹ ní ọkọ ọ̀run ẹ̀rí yálà ọkùnrin aya ọ̀run tàbí ọkọ ọ̀run ẹ̀gbọ́ ilé yìí ẹ jẹ́ kí n parí ẹ̀ síbẹ̀ lílálà oúnjẹ lójú àlá òun lóyún lójú àlá òun ní ìbálòpọ̀ lójú àlá òun gbọ́ ọmọ pọ̀n lójú àlá òun ṣe wedding lójú àlá òun lálàrí ejò sásásá lójú àlá ó sì ní orí ìlẹ̀kẹ̀ lọ́wọ́ rẹ nídìí rẹ lójú àlá bákan náà òun bára rẹ lẹ́gbẹ̀ẹ́ odò tàbí nínú odò àmì ọkọ ọ̀run tàbí aya ọ̀run nìyẹn o ó kàn déédéé máa ń rọ́kùnrin kan tí ó mọ ọ lọ́wọ́ tí ó máa mú ọ rìn káàkiri àmì ọkọ ọ̀run tàbí aya ọ̀run nìyẹn o ní tí ó sì ṣe fún ọ ni pé tó bá jẹ́ pé obìnrin ni yóò dá ọ dúró kò ní jẹ́ ọ tètè lọ́kọ tó bá jẹ́ pé kò tètè lọ́kọ kò ní jẹ́ ọ tètè bímọ o tó bá jẹ́ pé o tètè bímọ kò wá ní fi àyè ilẹ̀ láàrin ìwà àtọkọ rẹ kẹ́ gbàtara yín rárá tàbí kó máa mú ọ sí kiri pé kó máa lọ́kọ láàrin ọdún méjì mẹ́ta bẹ́ẹ̀ ni ní tí iṣẹ́ tọkọ ọ̀run ṣe nìyẹn o ọ̀nà àbáyọ kì í ṣe pé kó lọ dirù ẹgbẹ́ o tàbí ká sọ pé kó lọ ra bẹ́là wàrà pẹ́pẹ́yẹ wàrà àgbọn wá tàbí ká máa wẹ̀ fún ọ lóríta kì í sọ̀nà àbáyọ nìyẹn o kì í ṣe pé lọ dirù ẹgbẹ́ o ọ̀nà àbáyọ nítorí àkókò pé ẹ pe àwọn nọ́mbà yẹn a ó sọ̀nà àbáyọ fún yín kì í ṣe ọ̀nà àbáyọ kọ́ ni pé lọ mówó wá lọ mú kankan wá rárá àwọn wòlíì jẹun náà máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n lọ sọ́dọ̀ wọn kí ayé rẹ̀ lè dáa mò ń gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ní oore ọ̀fẹ́ láti gbọ́ mi ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun á dára fún yín ẹ kíyèsí gbogbo àwọn àláwọn ìkẹyì iṣẹ́ lé lórí ẹ pè wá tẹ́ bá tí ò bá ti yé yín ẹ pe àwọn ẹ̀rọ ẹ pe àwọn nọ́mbà tí ẹ rí lójú fọ́nrán yẹn tí o bá sì ní àmọ̀ràn pè wá a ó dá ọ lóhùn orúkọ mi ní ajínrere Ezekiel Dáre Ọláolúwa tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá alákọ̀ọ́díọ̀n àlàáfíà fún gbogbo èèyàn ọmọ Ọlọ́run ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa àmín. òtítọ́ ni ọ̀rọ̀ náà ó sì yẹ fún ìtẹ́wọ́gbà ajínrere Ezekiel Dáre Ọláolúwa ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí baba lakodion ti ìjọ CAC City of Praise opposite Ogunṣua Grammar School Mọ̀dákẹ́kẹ́ ẹni tí Ọlọ́run pè fún iṣẹ́ ìránṣẹ́ ìjèrè ọkàn ìwàásù ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tó ń tọ́ka sí ìyà ìnípẹ̀kun fún ìsọjí ìta gbangba tàbí nínú ilé ìjọsìn wa fún àdúrà ìṣòro tó lè pa ìjọba òkùnkùn lẹ́nu mọ́ láti lórúkọ Jésù fún ìwòsàn àti ìtúsílẹ̀ láti bọ́ lọ́wọ́ ìgbèkùn Sátánì pẹ̀lú ìtumọ̀ àlá nípasẹ̀ ẹ̀mí mímọ́ evangelist Ezekiel Dáre Ọláolúwa Olúwa tún fún un ní ẹ̀bùn orin tó ń sọ nípa ìjọba ọ̀run ìwòsàn fún àwọn ọkàn tó gbọgbẹ́ àti ìtúsílẹ̀ àwọn òǹdè ajínrere Ezekiel Dáre Ọláolúwa bàbá alákọ̀ọ́díọ̀n ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032228693 tàbí 08071699466 òtítọ́ ni ọ̀rọ̀ náà ó sì jẹ́ fún ìtẹ́wọ́gbà.